òtútù fún mi bàbá lọ́jà mò ń retí ọwọ́ rẹ̀. òtútù fún mi olólùfẹ́ ẹ̀rọ ní sàrẹ̀lẹ̀ àti kí o má tẹ̀sà àwọn eléyìí social media ò kàn wọ́n ọ̀nà ọ̀fọ̀ kìí ṣe rẹ̀ pẹ̀sẹ̀ ni. social media ò kàn wọ́n. báwo ni mákẹ́tà ṣe máa ṣe kókó ẹ̀ òkìkí ẹ̀ ti pọ́n mi sílẹ̀ gbòǹgbò nínú mákẹ́tà gbogbo ìlú àfihàn mákẹ́tà nínú òkìkí. Alájí Mustard Adélèké Mùsàlìbù oníṣòwò abájọ ẹ̀yin mákẹ́tà ni wọ́n dúró dé Mùsàlìbù olólùfẹ́ mi dára ẹ̀ẹ́dẹ́ kan ṣe. Oní tí gbogbo wọn bá ń kulẹ̀ ìwòrò lẹ́wọ̀rọ̀ Mùsàlìbù Adélèké kí wọ́n má máa kà sí ẹ̀mú wọn. Òní bá àwọn kúkú ẹ̀jẹ̀ ọmọ Adélèké ní Mùsàlìbù. Ọmọ Adélèké ní Mùsàlìbù.
bí ìkàdùn. Aláṣẹ kábíọ̀ ló ṣòfò. Àmì alága mo yá lọ́nà tó lọ́wọ́ mi lọ́wọ́. Àwa ní lọ́rin láì ṣeré lọ́wọ́. Àwọn kápọ̀ àtàlùkọ́ sí mi àìfúnra máa já. Àwọn ajá lórí àwa mi lọ. Lọ́sí ẹgbẹ́ statement òní president àbúrò àgbàgbà ní price àbúrò pẹ́kẹ́ àbúrò ńlá àbúrò gidi gan Alhaji Ismaila ẹwà ọkọ̀ alájà ṣèkínà ẹwà ilé owó eré rẹ̀ àná ọkọ̀ ìyálóde ilé owó eré rẹ̀ àná ìyálóde aláṣẹ ìyálóde sọ ẹ̀ka alájà ṣèkínà ẹ̀ka alájà ṣèkínà ṣèkínà ó bọ̀ tàbí àdúgbò. Àbúrò àgbà wo ni babaláyé mi tí wọ́n ti nínú ọkọ̀ ọ̀gbìn. Àbúrò rà sákèjì àgbà owó àgbà wọn. Ìsẹ̀yìn ìṣànílé àwọn ìsẹ̀yìn ìlú ọ̀gbẹ́ ìdúgbò tí mo sọ pé. Kò sówó lẹ́bí wọn, kò sówó nínú wọn. Kò sólówó lẹ́bí wọn, kò sólówó nínú wọn. Ẹni ọmọ wa sákì. Sọ́ni ṣé kò jù báyìí lọ, kò sówó lẹ́bí wọn. Òṣèlúta wọn ò fowó tọ́ bàbá wọn, wọn ò fowó tọ́ màmá wọn. Àgbàdo mọ̀kànlá fúnbẹ́ wọn ò fowó tọ́ bàbá wọn, wọn ò fowó tọ́ màmá wọn. Ẹni láti ra àṣàkì tó ní ṣé kò jù báyìí lọ, wọn ò fowó tọ́ bàbá wọn.
ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ṣáàlì olólùfẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ṣáàlì. ẹ bá mi ká ọ̀rọ̀ ọ̀sẹ̀ àti ọlọ́run ọ̀sẹ̀ gómìnà kàǹkà olólùfẹ́ mi ẹ máa tọ́jú ọ̀sẹ̀ àti ọlọ́run ọ̀sẹ̀ gómìnà báwọn kàǹkà lọ́wọ́ sí ká àpapọ̀ nàtọ́jú ọ̀sẹ̀ olùdarí bá rẹ̀ níta ọmọ ẹgbẹ́ tó ń ṣe ìjàmbára nígbà ẹ̀ka sóhun ẹ̀yìn tí lóòrùn. láyé ọjọ́ ọ̀sẹ̀lẹ̀ olówó tó kún àyà ìgbàkejì ọlọ́run ṣàìdìgbà kábí owó láti lè ṣe ọgbọ́n ìbòlò ìgbàkejì gómìnà ìrọ̀lẹ́ ọkùnrin ẹgbẹ́ káàbá kẹta tọ́jú àwọn òṣèlú gómìnà káàbá ilẹ̀ yọ̀ọ́lá pàbọ̀ kẹta ní kí ààrẹ gbogbo lóore ọ̀gá mi láti àdìbọ́lá kí àwọn òṣàn tí wà òun olólùfẹ́ wa níbi ìjàmbá wa níbẹ̀ kàṣọ ẹ bá fọwọ́ lóore. ọba rẹ ní ìmọ̀ olùdí ni aṣáájú rẹ̀ èèyàn òun lágbára pọ̀pọ̀ ọkọ̀ alájà máa ń olúwa lòdì tó pàṣẹ bàbá mọ̀rúkú jẹ́ ènìyàn màmá mọ̀rúkú jẹ́ ènìyàn ẹkún tọ́jú mọ̀rúkú ọ̀nà lámọ̀rúkú ọláìwọ̀láìwọ̀ ó ní kí n dúpẹ́ o ẹkún títọ̀ ìlú ó ní adúpẹ́ ẹkún títọ̀ ìlú. Ọlọ́run ló lè sọ máa sọ nílò sọ wá níjàmbá wa nílò ìgbàgbọ́ ẹ̀jẹ̀ àdúgbò. ṣùgbọ́n ọjọ́ pẹ̀lú ìwọ lálágbára o jẹ́ lágbára nínú ayé nínú ọ̀rọ̀.
ìjábọ̀ rẹ̀.